Ẹ̀yin olólùfẹ́ Yorùbá TV, Ayakela Part 2 ó ti wà lọ́nà o. Tí ẹ bá fẹ́ kó tètè jáde, ẹ tètè subscribe kẹ́ ẹ sì like fídíò yìí. Torí tí ẹ bá ṣe tètè subscribe tí ẹ ṣe like ẹ̀, bẹ́ẹ̀ ni múvì yìí yóò sì tètè jáde o. Ẹ̀yin tẹ́ ẹ máa ń like múvì Juliet Jatto, ṣé gbogbo wa náà la mọ̀ pé Juliet Jatto kì í fún wa lófègè rárá o. Múvì wọn ó máa ń perégedé, apá náà lẹ̀ ń wò lójú ọpọ́n, gbogbo wọn náà ló wà ní inú eré apákunjọ. Juliet Jatto, Oropo, gbogbo wọn ló wà nínú eré àti àwọn òṣèré jàǹkànjàǹkàn lẹ́ẹ̀ máa bá pàdé nínú eré yẹn. Tí ẹ bá ṣe fẹ́ kí múvì yìí kó tètè jáde, òun ni kẹ́ ẹ ṣe tètè subscribe. Àjàká gan fúnra ẹ̀ nìyẹn o, the Ayakela. Àti wípé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tètè máa gbọ́ latest, ẹ tètè subscribe sórí channel yìí, Canoe TV.